Òkodoro Yorùbá tẹlifíṣàn. Di ni wọ́n wọ̀ lọ. Ó yẹ kó Fálàndì ó dé láago 5. Mudiru dé airport láago 4. Ó Fálàndì wọn wá dé di aago 9 alẹ́. Tó mọ̀ mọ́nítọ̀ wọn. Ni wọ́n wá fi kó ní airport. Gbàwọn ìwọlé ń lọ bí after 12 ní wọ́n wọlé. Bàbá ìdílé wọn láti dé. Alhamdulillah. Mo sọ fún lẹ́yìn ara dùn àmì. Ìwọ̀n sunkún. Wàhálà ti lè tó báyìí. Ọlọ́run kí ni mo fẹ́ ṣe fún bàbá yìí o. Sílẹ̀ mi sàádọ̀ ọdún yìí wọ́n wà mọ́tò mo sì fẹ́ nígbà tó dára ọjọ́ kejì ẹni mo fọkàn tán mo tún pè mo ro nǹkan báyìí o ó lọ sì dá ntọ́ mo wá bí ọ ọ̀rọ̀ máa ń gbé ọnu ni o surprise mo fẹ́ di ìfẹ́ pọ̀ sọ rárá èmi wá travel mo déjọ Friday sàádà kọ̀túnla Sunday la sàádà mọ́tò wa sọ fẹ́ ní tí wọ́n bá mi wá mọ́tò kalẹ̀ mọ́tò tó wá kalẹ̀ nígbà tó fi mọ́tò hàn mí mo ní mọ́tò yìí dáa mọ́ kò wù mí tó ó tún dé ìtó tó jẹ́ gáàrù ó lóun ní àmọ́ àwọn ipáàkì ẹ̀sìn gbogbo àgbè yìí ó wà ní Lẹ́kì mo ní pé ó wá sẹ́ndì ẹ̀sìn lórí WhatsApp mo lè yìí ní ìfẹ́ tọ́jẹ́ tí a lè dà yìí ó lọ wọ́n mo lè lọ́ọ̀tà ó ní 17 million tẹ́ ẹ bá kó fún káàsì àmọ́ tẹ́ ẹ bá ní sanwó káàsì wọ́n gba 20 million mo lè lò lówó lẹ̀ mo sì fẹ́ lò lọ́tún dà ẹ wà gbó sáà lọ ni níbo ẹ ti lò ẹ fọ́nmúlá dẹ́sìn wọ́n gbé mọ́tò wà bẹ́ẹ̀ ìrí mọ́tò tí wọ́n ti gbé lójú àgbo lẹ́yìn orí fóònù èyí mo rí ni mo padà gbé fọ́ọ̀mù ayá mi ájú Usman ṣé Usman èrì wọ́n lè gbé dé everybody dùn Mudiru náà sọ̀rọ̀ wọ́n lè lo mọ́tò yẹn for years níjọ́ tá a fa sọmọdún náà sí àwọn mọ́tò yìí náà la lò gbogbo ẹ lọ mọ́tò òun lẹ tún padà dé lónìí nínú mọ́tò mo fògùn sí tó fi rẹ Mudiru ẹ̀dẹ̀ mi Mudiru rí títí wọ́n bọ́ sẹ́yìn pé tí wọ́n bá ń gbọ́rọ̀ lọ́tún tí wọ́n bá ń gbọ́ lọ́sì ẹni tó sì rẹ̀ tí wọ́n á ń gbọ́ lọ́dẹ̀ ẹni tó rí yí pé yóò kílẹ̀ rẹ̀ wọ́n dẹ̀ mí òru wọ́n tà mọ́tò èmi ṣe ni mo fẹ́ ṣe. ẹgbẹ́ ẹnìkan dé olóhùn ló ń fún mi márùn tó dábàá tó bá fún mi márùn kí n ra mọ́tò fún mi dúró wọn náà ló fún mi márùn kí n fàdó síbẹ̀. ẹ dákun ibi tẹ́ ẹ rí níta fẹ́ràn láyé pọ̀ èmi ò fèsì ń kílẹ̀ ọ̀rọ̀ ni o tó díjú nígbà táriwo pọ̀ ọ̀rọ̀ ń lẹ́ni ń wá ń sọ kí ni tó fẹ́ láyé tó ń ti ṣe fún support wo lòun ò fún tán ọ̀sọ̀ rẹ̀ dolóore mi tèmi bá sì ní nǹkan tèmi ń tẹ̀wọ́dún ní mọ́tàláhì láti sọ. gbogbo iná lè zàdálà sọ̀lú mọ̀gáfà. mo wá ń sọ fún àwọn èèyàn tó wá mi ní kọ́mọ̀ sọ báyìí nígbà wọn tó yí ẹyin ọ̀tọ̀ pé Mudiru kọ́ bá ń wá mufti ọ̀tọ̀ pé Mudiru kọ́ ní kíní wọn ní Mudiru gbowó níbo síbo ní Mudiru ti gbowó tó wá bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n wá gbà ní. now iṣẹ́ téèyàn bá wá ṣe ní kọ̀kọ̀ ṣebí láàrin wà tọ́lọ́ ni àmọ́ jọ́ mi máa dá kéèyàn jáde sí gbangba torí ọ̀rọ̀ kan tó sápamọ́ sínú ọ̀rọ̀ nìyí pé wọ́n fẹ́ dojú mọ́ríkàsì bolẹ̀ mọ́ríkàsì ni bàbá mi bẹ́ẹ̀ náà tọ́nà rẹ̀ níbi wàá fi dìbò lẹ̀ lónìí ní wàá bá ṣe bàbá mi jẹ́ ògiri kan mọ́ríkàsì sí Ádámù lọ́lọ́run lò fún bẹ́ẹ̀ structure àwọn àmọ́hùn pẹ̀lú àwọn kan lọ́lọ́run lò lónìí lọ́wọ́ àbájẹ́ èmi ò yẹra mi o wàhálà tí mo ṣe nídìí lè ṣe Ádámù lérí pé kí n kà sí Ádámù ọmọ bàjẹ́ lérí pé kọ́ máa dàrú káwọn ọmọ wọn máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n ṣàṣepọ̀ káwọn ọmọ kéwú kí wọ́n ṣàṣepọ̀ ó sojú wọ́ Ọlọ́run nígbà mo fàáfàáfà tí mo ṣe tí mo dúpẹ́ ọ̀fẹ́ yọ mo tún gba múra lọ mo tún lọ ṣàdúrà mo tún bí àwọn yẹn ládùúrà àdẹ̀sẹ̀ nítorí ẹ̀ mo ṣe wàhálà yìí gbogbo àwọn tó wà ń ta náà ká kó wọn wọlé lọ́tún lọ́sì ọ̀gbọ́n àwọn ọmọ kí wọ́n ṣe kan wọ́n sì fẹ́ràn mi wọ́n máa ń bùkún mi wọ́n gbọ́ sí mi lẹ́nu wọ́n tẹ̀lé mi a sì rí i ṣe níjọ́ tọ́lọ́ wọn bá ṣẹyọ níwá níjọ́ tí sọ́mọ́dún ṣèyàwó tí gbogbo ẹsẹ̀ pé bíbà wọ́n sì tún ṣe díẹ̀díẹ̀ wọ́n sì tún gé okùn wọ́n sì tún gé wọ́n tún dàrú kalẹ̀ bọ́sọ́njọ́ ni ìsínà mi ò give up ìtí ò lè jẹ́ give up ni pé. ilé ìka ṣùkúrì wà ṣùkúrì ilé mi.
Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.